àjààbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ẹ̀rọ ayélujára. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá, ìlúmọ̀ọ́ká adẹ́rìn-pòṣónú Ayọ̀ Ajéwọlé tí a mọ̀ sí Wòlíì Àgbà ni ó lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi ìdùnnú rẹ̀ hàn lórí bí ìtẹ̀síwájú ṣe ń dé bá àwọn ènìyàn rẹ̀. Lẹ́yìn tí ó fi àwòrán Oyèdìran Samuel tí a mọ̀ sí Dára ọmọ wòlíì tí ó ti wà ní òkè òkun sí orí ìtàkùn ayélujára rẹ̀. Lẹ́yìn tí ó sì ń dúpẹ́ lọ́wọ́ Olúwa fún ìgbéga àti ìfàmì òróró yàn. Ó sì rọ àwọn ará rẹ̀ tí ó wà ní ilẹ̀ náà láti tẹ́wọ́ gba ọmọ ọ̀hún. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án, gbajúgbajà òṣèré Wùnmí Toríọlá tí ó sọ ní ọdún tí ó kọjá wípé òpin dé bá ìgbéyàwó òun ni ọkọ rẹ̀ ti sọ fún olólùfẹ́ rẹ̀ tuntun wípé òṣèré náà máa ń na ìyá òun ó sì jẹ́ onípàǹlẹ̀ ènìyàn. Èyí ni òṣèré náà ti tako ọ̀rọ̀ náà wípé ọmọ Yorùbá ni òun yàtọ̀ sí wípé ó lòdì sí àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá láti ṣí ọwọ́ lu àgbà iwájú ẹni. Ó tako ìgbàgbọ́ àti ẹ̀kọ́ tí wọ́n fi kọ́ òun dàgbà. Ó wípé òun kì í ṣe oníjàgídíjàgan ènìyàn léyìí tí àwọn ẹbí ọkọ òun lè jẹ́rìí sí bí wọn kò bá nípa irọ́. Ọ̀rọ̀ yìí ni àwọn ènìyàn ti ń gbà bí ẹni gba igbá ọtí lórí ìtàkùn ayélujára. Bí ó tilẹ̀ jẹ́ wípé ọkùnrin náà kò kọ́kọ́ jẹ́wọ́ fún olólùfẹ́ tuntun rẹ̀ wípé òun ti fẹ́ ìyàwó rí tí òun sì ní ọmọ. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ, ìlúmọ̀ọ́ká olórin ẹ̀mí Adéyínká Aláṣeyọrí ni ó lo ìtàkùn ayélujára rẹ̀ pẹ̀lú fọ́nrán fídíò bí olórin ẹ̀mí Princess Ìfẹ́mídé ti kọ wípé àṣìṣe wa tàbí ti iṣẹ́ oníṣẹ́ kò ní rán wa ní ibojì níbi ìpàgọ́ wákàtí méje orin ọpẹ́ tí Aláṣeyọrí sì kí wípé ènìyàn bíi tiẹ̀ ṣọ̀wọ́n ẹ wo díẹ̀ níbẹ̀. Àṣìṣe àwọn tó ń ṣiṣẹ́. Bẹ́ẹ̀ni. Àṣìṣe pilot kò rán mi ní ibojì. Kò já kí pílẹ̀nì mi ó já. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje, ìlúmọ̀ọ́ká agbóhùnsáfẹ́fẹ́ Ìfẹ́dayọ̀ Ọlárìndé tí a mọ̀ sí Daddy Freeze ni ó lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ wípé kí àwọn ènìyàn sọ fún àwọn alákòóso ìjọsìn wọn láti máa rọra pẹ̀lú àwẹ̀ ọlọ́jọ́ pípẹ́. Yíyan àwẹ̀ ọlọ́jọ́ pípẹ́ fún àwọn olùjọ́sìn ní ẹ̀ka tí ó ń bójútó ìlera ara ti wípé tí àwẹ̀ bá ti pọ̀ jù ó máa ń ba nǹkan jẹ́ ní àgọ́ ara pàápàá jùlọ kíndìnrín wa. Ó wípé kí àwọn olùṣọ́ rọra máa yan àwẹ̀ fún àwọn ènìyàn nítorí ìlera wọn. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà, ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà àná Olúṣẹ́gun Ọbásanjọ́ ní àwọn àwòrán bí ó ti jẹ́ olùdarí eré bọ́ọ̀lù àfẹsẹ̀gbá fún òun àti àwọn ikọ̀ ẹgbẹ́ rẹ̀ nínú ìdíje tí wọ́n ní níbi ayẹyẹ 100 ọdún ti iléèwé Baptist Boys High School eléyìí tí wọ́n ti kàwé jáde ti jẹyọ lórí ìtàkùn ayélujára. Ọbásanjọ́ jẹ́ gbajúgbajà tí ó jẹ́ ojúlógún níbi ayẹyẹ náà àti bí bàbá àti ikọ̀ ẹgbẹ́ rẹ̀ ti lo olùdíje wọn ní àmì ayò 3-0. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún, ìlúmọ̀ọ́ká òṣèré Mercy Aigbe ni ó lo ìtàkùn ayélujára rẹ̀ láti kí ọkọ rẹ̀ Kazeem Adeoti kú ayẹyẹ ọjọ́ ìbí. Ó wípé ìbùkún ni láti ní ọkọ tí ó mú òun pé tí kò sì kù sí ibì kankan. Bẹ́ẹ̀ ni ó sì ṣe àdúrà fún ọkọ rẹ̀ tí àwọn òṣèré ẹgbẹ́ rẹ̀ sì ti ń kí ọkọ rẹ̀ lọ́tùn lósì lórí ìtàkùn ayélujára wọn. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin, gbajúgbajà òṣèré Eniola ni ó lo ìtàkùn ayélujára rẹ̀ láti dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí ó ṣe àtìlẹ́yìn fún àṣeyọrí sinimá Shantytown tí ó ṣẹ̀ṣẹ̀ gbé jáde láìpẹ́ yìí. Níbi ayẹyẹ àpéjọ àṣeyọrí iṣẹ́ náà tí ó sì dúpẹ́ pàápàá lọ́wọ́ olùgbàlejò náà ìlúmọ̀ọ́ká olórin Peter Okoye àti àwọn tí ó wà níbi ayẹyẹ náà bíi òṣèré Tóyìn Abraham, Nancy Isime, Ike Ogbonna, Alex Ekubo, Paul Okoye àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹlẹ́ẹ̀kẹta, ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Muhammadu Buhari ni ó wípé òun ti sin orílẹ̀-èdè yìí níbi tí ipá òun mọ àti wípé òun kò dojú ti ẹnikẹ́ni tí Ọlọ́run sì ti ran òun lọ́wọ́ níbi tí òun bá orílẹ̀-èdè yìí dé kí Olúwa máa tẹ̀síwájú láti máa ran òun lọ́wọ́ nítorí wípé òun ṣe ìlérí láti tukọ̀ orílẹ̀-èdè Nàìjíríà dáadáa tí òun sì ti gbìyànjú agbára òun kò sì dojú ti àwọn ará Nàìjíríà pẹ̀lú iṣẹ́ tí òun ṣe. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì, ìlúmọ̀ọ́ká agbóhùnsáfẹ́fẹ́ àti òṣèré Chinedu Emmanuel tí a mọ̀ sí Nedu Wazobia ní àwọn ìlúmọ̀ọ́ká ti takò lórí ọ̀rọ̀ wípé àwọn obìnrin tí ó ń lọ sí ilé ẹ̀gbọ́n àgbà láti lọ díje ni ó ní ìbálòpọ̀ pẹ̀lú àwọn olówó láti máa rí owó gbé ìgbé ayé olówó tí wọ́n máa ń parọ́ wípé àwọn ń ṣiṣẹ́ ni. Àwọn ìlúmọ̀ọ́ká ti wípé bí o bá nílò láti mọ ibi tí wọ́n ti bá ọ lò fún ọ lówó ni kí o sọ kí o yé ba àwọn obìnrin tí ó ń ṣiṣẹ́ lórúkọ jẹ́ nítorí wípé púpọ̀ nínú àwọn tí ò ń sọ yìí ni ó ń ṣiṣẹ́ lóríṣiríṣi tí wọ́n sì ń bá àwọn ènìyàn ṣiṣẹ́ ní ilẹ̀ yìí àti ní òkè òkun léyìí tí ó mú owó wọlé fún wọn. Bí àwọn ọkùnrin wọn bá ń ra mọ́tò bọ̀gìnì tàbí ra ilé ńlá wọn kì í wádìí ibi tí wọ́n ti rí owó ṣùgbọ́n tí obìnrin bá ti ní owó láti ra ilé tàbí ra mọ́tò ni wọ́n á máa wádìí ibi tí ó ti ń rí owó fi ṣe nǹkan rere. Wọ́n wí pé àwọn kọ́ ló ní kí ìyàwó rẹ̀ àná gbé ọmọ ọba fún Ọ̀ṣun ẹ̀ tí ó bá jẹ́ wípé òun ni ó fi ń rò wípé gbogbo obìnrin ni ó ń ṣe ìranù. Ní nọ́mbà
ẹlẹ́ẹ̀kínní ìlúmọ̀ọ́ká òṣèré Eniola Afeez ni ó lo ìtàkùn ayélujára rẹ̀ láti ṣe dànsákì fún ọ̀rẹ́ tí ó jẹ́ olùdarí eré sinimá Adebayo Tijani àti láti kí i kú oríire wípé ó wọ ipò kíní nínú adarí eré sinimá ti orílẹ̀-èdè Nàìjíríà ní box office. Òṣèré náà wípé ó kú iṣẹ́ takuntakun ó sì wípé ó jẹ́ ẹni tí ó ń ṣiṣẹ́ rẹ̀ dáradára tí ipò náà sì tọ́ sí i. Kò ní jù báyìí lọ fún abala Ajaabale ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ẹ̀rọ ayélujára títí a ó fi pàdé ní ọjọ́ mi ọjọ́ rẹ̀. Ó dàbọ̀.